Maulana Sheikh Sulaimon alimiskinu bilahi ala la ilaha illallah alahu la ilaha illallah la ilaha illallah alahu. Bismillahirrahmanirrahim. Alhamdulillah rabbil alamin. Aki Ọlọ́run àti ìkẹ́ àtìgẹ̀ fún aláyé lọ́run ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run bá aláyé lọ́run ànábì Muhammad sallallahu alaihi wasallam. Àwọn sàhábà, àwọn adáadáa dàbí mùsùlùmí káàkiri àgbáláyé. Ẹni tó náà bá ti dá èyí mọ́, tí ìdáàbò bá sọ wípé òun fẹ́ mọ ìyòyè àbó òun fẹ́ mọ kànáàbùkù. Irúfẹ́ dàbẹ́ ni ọlọ́wọ́ mọ ìyẹ̀yẹ́ tí wọ́n tó ń ṣe mọ̀ rí gbígbà nítorí ẹni tó náà bá dá kò sí farawé. Téèyàn bá jẹ́ ọ̀jọ̀gbọ́n àbọ̀dé onílàákàyè yóò rí pé bàbá wa Sheikh Sulaimon faruq onikijipa àní skul dáì ní bí àbáyọ náà fún láwọn èròjà kan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà ilẹ̀ ìgbà òde ìlú ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìlú ẹ̀ ló jẹ́ kí àbọ̀ tayọ ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà ilẹ̀ ìgbà òde ìlú lọ. Sheikh faruq Sulaimon onikijipa ọ̀pọ̀lọpọ̀ ní àbáyé níbi ká sọ̀rọ̀ pẹ̀lú ìtajà àtàníyàn tó fún ipò níbi ká ṣe dá wà ọ̀pọ̀lọpọ̀ báyìí lẹ́yìn àkáyè tó máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ó dáńtọ́ ọba jẹ́ onírẹ̀lẹ̀ ọkàn ọba jẹ́ tó yẹ wípé ó mọ́ sàpọ̀lé ọmọdé ó sàpọ̀lé àgbàlagbà òjò nígbéraga tó ń wọ́n nínú ẹjọ́ náà bá ṣe irú ẹ̀fọ́ nínú àwọn afáàlẹ̀ Yorùbá òde òní tí báyọ̀ báyìí dáadáa tí bá jẹ́ onínàkáyè àbòdé alálògbé rẹ̀ wípé àbá yìí ọkàn ìdílé. àti gbogbo èèyàn kí ó sọ sí di. Allah. a máa wà náà ni. Allah. gbogbo èèyàn kó lè dépò alájà àgbà. Arakallah. ó kọ pọ́sibù. àdọ́tọ̀ àwọn afá kan máa ń fà wá sí ni. ngbe láti kuli kọ́dísà àbátí àrùbáàbò kúlù máa ń sára aládàríbí wàsálì. sọ́ọ̀mà kóhùn náà ti dénú. ó ní láti kuli kọ́dísà àbátí àrùbáàbò má sọ pé ni ó ti lọ wò lè débi wọ́n dé. àmọ́ kúlù máa ń sára aládàríbí wàsálì. báwo wọn àrìn sọ fún wa bí wọ́n ṣe rìn táàmù òun náà ni ọ̀já lè débi wọ́n dé. fi buyutin. asina Allahu. Allahu akbar àti gbogbo èèyàn kí ọ yọ. ó ní fi buyutin. asina Allahu an turfa wa yudhkara fi asmuhu. àṣelété yìí ò ní dáàmà ní nǹkan ti yọ. ó ń kó abákàkùn náà bá dáàmà ọ wà lọ́bẹ̀. ó ní fi buyutin. asina Allahu an turfa. ó ní inú ilé kan. ilé wa nílé náà. àsìnà Allahu an turifa. ilé tá a ti yọ̀dá fún yẹn pé ìwọ máa ga an turifa ìwọ náà máa nanu sókè jẹ́ wọn máa rí ọ. wa yuzkara fi asmu. táwọn wá gbókọ rẹ̀ káàkiri gbogbo òlu tí ọmọ jàrán ìgbé mufuti o. bàbá sọ̀rọ̀ yìí nígbà yẹn tí o ṣe mọ̀ wípé bóyá àwọn máa padà di bóyá mufti àbáwò ní jẹ́ mufti. bàbá sọ̀rọ̀ nígbà náà ó sọ̀rọ̀ pẹ̀lú àníyàn tó mọ́. wọ́n sọ̀rọ̀ yìí pẹ̀lú pé wọ́n gbà fún lára àwọn aṣíwájú. wọ́n sọ̀rọ̀ pẹ̀lú pé onítẹ̀ríba ni wọ́n. wọ́n máa ń tọ̀ ọ̀sùn ilé yìí ọ̀dà àwa fi oyè mufti àfitán lọ́rẹ̀. kinní kan wà tí ó yẹ kẹ́dà ọmọ tó sì yẹ kó yé wa. ní gbogbo ẹ̀dá tó jẹ́ wípé ọkùnrin ní àbúkú pé ọmọ ń sọ àṣìṣe ẹ̀dá ẹgbẹ́ ẹ wà lọ yọ àṣìṣe ẹ̀dá. bí ẹ̀dá kan ṣe mistake yẹ́n ẹ máa lọ àṣìṣe ẹ̀ ẹni ẹ fẹ́ fi takò àbí ẹ fẹ́ fi takò ẹ̀ àbí ẹ fẹ́ fi borúkọ ẹ̀ jẹ́ ẹ máa kú ìyá òye yín ni tó bá kó ilé mọ̀ yìí pé ẹni náà bá ti dá kò sí farawé ẹ̀sàgbéjé mọ́wọ́ ilé ìkọjú òògùn kan yóò pè ní àbá yìí ṣe ilé ìkọjá àdúrà àbádọ́ kan tó ṣe ilé ìkọjá àbátí ìkọjá àbá yìí ṣe ló jẹ́ kó dé bẹ́ẹ̀ ẹni tó bá wọ́n náà bá ní yẹn sìnkú ó wọ́n náà bá náà yàrá ìsìnkú àfikẹ́ ìgbà fún ara rẹ̀ àfikẹ́ ìtẹ̀lé àfikẹ́ ìsì gbẹ̀dọ̀ kẹ́ẹ̀dì bá àrọ́ náà lọ kẹ́ẹ̀dì bá àrọ́kù tí náà lọ àárí náà afọ́ òde òní tó nímọ̀ Sheikh Faruq Sulaimon oníkijipa lọ. gbọ́n bá gbogbo tọ ibi tó gbogbo fẹ́ dájọ́ sí òun náà nìyẹn. ilé ìpẹ́yà pé ọgbọ́n kan àbí ètè kan tó bá dá ọgbọ́n tó bá bọ́ síbi tó dá sí ọ̀nà ọba ni. tó bá dá ọgbọ́n kan tó bá yí mọ́ lọ́wọ́ tó dòmùgọ̀ ọ̀nà ọba ni. gidi pé wọ́n kan ni bàbá yìí fi dé bẹ́ẹ̀. ẹ̀yà gbàgbé pé bóyá pé ẹnìkan ẹlẹ́bọ ni ẹnìkan kinní kan ni ẹ gbà fọ́lọ́ náà bàbá yìí ẹ rí pé bàbá yìí ẹni àmì ọ̀nà ọba ni. torí pé kí ni ẹ tó bá yẹn sìnkú àfi ká tẹ̀lé. tó bàbá wa Sheikh Faruq Sulaimon onikijipa ẹ ti mọ ọ̀nà bàbá ọlọ́pàá náà ti ń gbọ́ tìyín padà sábúrú tí ń dé bẹ́ẹ̀dà tó sọ pé òun ò sí tọ́nà bá mọ́ àtọ́nà tó ń sọ pé òun ò sí tiẹ̀ mọ́ ọlọ́run gbé báyìí pẹ̀lú ògbó náà
lọ́wọ́ láì mọ̀ ti bẹ́ẹ̀ ní gbólóhùn la ilaha illallah àtúbọ̀tán yín olóhùn yóò dá má sàlámù.